Hello. Hello, sir. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́, sir. Ẹ jọ̀ọ́, nǹkan tí mo ń là kọjá. Ó ṣẹlẹ̀ wípé ìgbà tí mo fẹ́ ọkọ tí mo fẹ́ mo bímọ ẹyọ kan fún ìgbà yẹn. Ìgbà tí mo wá sí bímọ yẹn, ìgbà tí pregnancy yẹn pé oṣù 8 ni a detect pé operation ló máa jẹ́. So ó wá sọ fún mi nígbà yẹn torí àwọn ẹbí mi mo lẹ́gbọ̀n kan tó jẹ́ nurse. Ó wá ní pé kí n máa bọ̀ lÉkòó wípé sódà wọ́n á lè ra léra ǹdí mi. Níṣe lọkọ mi sọ pé rárá kí dẹ̀ ṣe pé bóyá lówó kan lé ta kó pamọ́ bó ṣe ń ṣagídí nìyẹn títí bí ò fi wá nìyẹn o. Ìgbà tí mo ṣàbímọ bínú ṣe bí àwọn ẹbí mi nìyẹn operation náà dẹ̀ ni mo fi bímọ yìí. Bí ìjà ṣe bẹ̀rẹ̀ láàrin wọn àtàwọn fámìlì mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kẹ̀rí kì í ṣe ẹni tó ńlá kò náání àwọn ẹbí mi kò ṣe kan pẹ̀lú wọn. So ibi tíjà ṣáà ti bẹ̀rẹ̀ nìyẹn. Kò ní wá sọ́dọ̀ àwọn ẹbí mi wọn àwọn tán bá pè kò ní sí kíkọ́. Ó ní mo ní kí n mọ àwọn ẹbí ẹ̀ ó ní rárá. So gbogbo àwọn nǹkan yẹn ló ṣáà ṣẹlẹ̀ tí mo fẹ́ kẹ́ là mí lọ́yẹ̀ ni. Ìsinyìí báyìí mi sí lọ́dọ̀ ẹ̀ mọ́ torí ńgbà mi á nà mí. Ọ̀ ìgbà tó yẹ ṣáàyàwó bá bẹ̀bẹ̀ pé mo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ọmọ ẹyọ kan yẹn náà ni mo dẹ̀ ṣe. Mo náà kẹ̀rí bí ó níyàwó mi. Mo wá wò pé kí ni kí n ṣe ṣàṣẹjú gbà. Ṣẹ́yìn níyàwó àkọ́fẹ́ wọn. Bẹ́ẹ̀ ni sà. Ẹ dẹ̀ sọ́nsìn pé ẹ mọ fámílì àwọn ọkọ yín. Ìgbà tí mi tí kúrò ní ilé ẹ̀gbà yẹn màá sọ fún pé kó jẹ́ ká lọ sẹ́kọ̀ọ́ kó jẹ́ ká lọ á ní wọ́n wà lẹ́kọ̀ọ́ torí ìyá àti bàbá ẹ̀ ti kú àwọn sẹ́ẹ̀pù àti bọ́ọ̀dà àti sẹ́ẹ̀pù ọ̀la ẹ̀ ni wọ́n wà ń bẹ̀ ńgbà yẹn. A ní kò sí Kí ni éèjì yín mà? Mo ti pé 45 báyìí sà. Ọmọ tí bí ń gbà yẹn kí ni éèjì ẹ̀? Ó ti pọ́ ọmọ ọdún 10 báyìí. Age 35 lẹ fẹ́ ọkọ yín àbí éèjì wo lẹ fẹ́ wọn? Bẹ́ẹ̀ ni sà. Kí ni éèjì ọkọ yín sìn? Ó ti pé 52 báyìí sà. Ìyẹn túmọ̀ sí pé ọkọ tẹ́ ẹ bímọ fún báyìí mà ẹ mẹ́bí ẹ̀ kankan. Mo mà búrò bàbá ẹ̀ kan kẹ́ni yẹn tó kú ńgbà yẹn àwọn nìkan ni mo mọ̀ ńgbà yẹn. Lẹ́yìn ìgbà yẹn ẹ mẹ́ni kankan mọ́ lẹ́yìn ẹ nìyẹn. Bẹ́ẹ̀ ni báyìí ní mẹ́ni kankan. Ìsì ìbá ó tún wá bẹ̀rẹ̀ nítorí àti ẹ̀jọ́ bímọ ó wá ń bẹ̀bẹ̀ pé ká máa bọ̀ fóun ti ṣéǹjì. Ẹ gbọ́ tèmi lórí ètò yìí. Kí lẹ fẹ́ gan lórí ètò báyìí mà? Mo wá rò ó ni pé ṣé kí n lọ fẹ́ ọkọ mi ni màá tún máa rò ó gbà mí pé ṣọ́kọ mi tí mo bá tún wá fẹ́ lọ ṣóun náà ṣókò tó bá ti ju bẹ́ẹ̀ lọ ńkọ́ mi wá nímọ̀ mo wá rò pé kẹ́ ẹ là mí lọ́wọ́. Ó ti pé ọdún mélòó báyìí tẹ́ ti kúrò lọ́dọ̀ ọkùnrin yẹn? Ó ti pé ọdún 2 báyìí. Ẹ kúrò lọ́dọ̀ wọn? Bẹ́ẹ̀ ni torí mo ti kọ́kọ́ kúrò ńgbà kan tó wá bẹ̀bẹ̀ tí mo lọ. Gbogbo ìgbà tẹ́ ẹ wà pẹ̀lú wọn yẹn náà ẹ mẹ́ni kankan náà pẹ̀lú wọn ìrìn àjò ọdún 8 tẹ́ ẹ jọ rìn yẹn náà ẹ mẹ́ni kankan pẹ̀lú wọn mà. Bàbá yẹn ni mo mọ̀ ńgbà yẹn wọ́n dẹ̀ ti kú. Ok ṣé nísìn báyìí ká lè fẹ́ padà sọ́dọ̀ alàgbà ń sìn ẹ mẹ́ni kankan mọ̀ wọ́n. Mi ì mẹ́ni kankan mọ̀ ọ̀gbọ̀n tíjọ́ kan ó pè ó pa àwọn fámìlì ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé wọn ẹ ṣe wedding rárá nìyẹn ẹ kàn lóyún lẹ kàn wọlé. Bẹ́ẹ̀ ni àṣẹ wedding adájọ́ wedding náà ni pé ni gbogbo wàhálà yẹn ṣe. Ẹ má bínú o tẹ́ ń sọ yìí ẹ má bínú kù díẹ̀ káàtó nǹkan tẹ́ ń sọ yìí máa Ìlọrí àbí ṣé mi ìgbọ́n wọn dáadáa ni bó lẹ ṣe máa fẹ́ èèyàn mà tẹ́ máa bímọ fún èèyàn tẹ́ wàá mẹbí ẹ̀ kankan mà ẹ mẹ́ni kankan mọ̀ wọ́n sìn ọdún 2 sẹ́yìn lẹ ti kúrò ń bẹ̀ kẹ́ ẹ tún wá padà sọ́dọ̀ wọ́n sìn báyìí ọlọ́mọ tẹ̀jẹ̀ kárí kò ṣe dáadáa ẹ mọ ẹni tí ò wà traceable rárá kò ṣe ẹ mọ imú family house wọn wà mà. Lábọ́ ni family house wọn wà. Ṣé ọkọ yín ò lẹ́gbọ̀n ni àbí wọn lábúrò? Òun nìkan nìyí ẹ̀ bí sọ́dọ̀ wọn but àwọn step brother and sister ẹ̀. Ṣé ẹ mọ̀ wọ́n? Mi ì tí ì rí wọn rí bọ̀ a kàn máa ń sọ̀rọ̀ lórí fóònù. Kí lẹ fẹ́ lórí ètò ẹ̀? Èmi mọ̀ bá kí lẹ fẹ́ lórí ètò mà? Advice náà ni mo fẹ́ sà. Ṣé pé bóyá kẹ́ ẹ padà sọ́dọ̀ wọn tàbí kẹ́ ẹ má padà? Bẹ́ẹ̀ ni pé mo wá tún rò pé tí mo bá ní kí n tún lọ àkọ́kọ́ mi náà ṣe. Èmi ò ẹ máa gbọ́ tèmi mà ìtèmi á sọ fún yín lélẹ́yìí tẹ́ ẹ bá jẹ́ àbúrò mi tí màá sọ fún yín lélẹ́yìí mà ṣé wà pẹ̀lú mi ìtí màá sọ ni pé èyí ni wọ́n padà sọ́dọ̀ ọkọ ẹ̀ àtijọ́ aláyé ti gbé dáyé ìyẹn ti máa ń jà kì í ṣe wọ́n náà yín gbà yẹn lẹ fi kúrò ń bẹ̀. Torí àìsí mo realize pé torí pé kò sí iná nǹkan nílé ńgbà yẹn ní argument ṣe máa ń pọ̀. Wọ́n ti ṣe kí ni? Tó fi máa ń lè dì sí pé a máa pariwo léra wa lórí ká fi wá nà mí.
ok ṣé nǹkan tó mú yín kúrò ńbẹ̀ yẹn tẹ́ bá padà síbẹ̀ ń sìn ẹ ti ẹ sì lè bí àgbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ń gbà yẹn débi pé ẹ ní sọ pé tó fẹ́ kúrò ńbẹ̀ padà mọ́ ṣé ẹ lè ṣe é tẹ́ bá padà síbẹ̀ ń sìn bẹ́ yẹn. ìgbà tó ń promise pé òun ti caution òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ṣé wọn kì í nà yín mà. nígbà yẹn tí ló bá bí i á ní èmi ni mo trigger. ṣé wọ́n máa ń nà yín ṣé wọ́n máa ń nà yín. bẹ́ẹ̀ ni sà. wọ́n ti nà yín tẹ̀ mélòó ọlọ́kùnrin ní ṣe gbogbo yín ló ń yà pẹ̀lú agbára ọlọ́run ní mú yà sọ ẹnu ìwọ ọkùnrin náà tó dẹ̀ ń ná obìnrin tẹ́pẹ́ obìnrin ló ń nà ń tiẹ̀ láyé ẹ̀ tó wá. àìmọye èpè àìmọye ègún ni ìyàwó ẹlòmíì ti bùjó lókè ìpè láyé pé ọwọ́ tó fi ń nà mí yẹn bí ó ṣe rí leléyìí ìwà burúkú ìwà ìdọ̀tí àbígbà tọkọ yín máa ń nà yẹn gbà yẹn ẹ kì í fún wọn lépè mà. mo máa ń sọ fún pọ́wọ́ tó fi nà mí mo rántí pé jọ̀kan mo sọ fún pọ́wọ́ tó fi nà mí yẹn ò ní fi sórí rẹ̀. ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn sìn. ìwọ ọkùnrin tó ń ná ìyàwó ẹ mọ̀jẹ̀ ń tàn ọ́ yóò bu èpè ju ẹ kò sí bí o ṣe ní fún ẹ lépè kò sí ọgbọ́n tó o lè ta sí i gbogbo àṣẹ tó wà lára ẹ̀ pátá inú òfin máa bu èpè ju ẹ pẹ̀lú bó ṣe ń ná yẹn kì í ṣèpè kódà tí ayé bá ń dẹ̀ láàmú tàbí wọ́n ló ń dààmú ayé mọ̀ wá lọ jìnnà àdúrà ò gbà láti lé wa ni obìnrin wo wàá nà tí ò ní fún ẹ lépè Ìlọrin ṣó possible ni òun tẹ̀sẹ̀ bomọ ọlọ́mọ ìmú òmù pankẹ́rẹ́ yóò mọ̀ nà ìyàwó ẹ̀ lẹ́ẹ̀sì pẹ́rú ló fẹ́ ọwá ní kò ní fún ẹ lépè yóò fún ẹ lépè. ní tèmi ó sọ fún yín ní arábìnrin ẹ ló mà èmi ò ní ẹ má padà sọ́dọ̀ ọkọ yín ò sì ní ẹ padà sọ́dọ̀ ọkọ yín o ní tèmi ó sọ fún yín lélẹ́yìí tẹ bá nífẹ̀ẹ́ ara yín ẹ lọ mọ àwọn ẹbí ọkọ yín ṣó ti yé yín ẹ dẹ̀ jẹ́ kó wá san nǹkan orí yín ní tó dẹ̀ ṣẹlẹ̀ tẹ́ fi kúrò ńbẹ̀ ńjọ́ kìíní àná ẹjọ́ jókòó kẹjọ sọ̀rọ̀ lé lórí kí àwọn ẹbí méjèèjì ó jókòó kẹ ẹ fẹ́ra yín bọ́n ṣe fẹ́ra yín nílẹ̀ Yorùbá fáǹfààní ara yín sọ̀rọ̀ mi sí yé yín sìn. dájú ẹjọ́ sá mo tún fẹ́ sọ nǹkan kan ni àwọn ẹbí mi ìṣèyí tó tún ti wá ń sọ pé òun fẹ́ padà òun wá bẹ̀rẹ̀ níṣẹ́ làwọn ẹ̀gbọ́n mi wọ́n wá ń sọ pé mi gbọ́dọ̀ jẹ́ kó mọ ibi tí ìyá wa wà torí ìwà tó wù ń gbà yẹn dádì wá dẹ̀ ti kú tó ìsinyìí bá tí bá wá fẹ́ báwọn ẹbí mi sọ̀rọ̀ nígbà táwọn ẹ̀gbọ́n mi sọ pé mi gbọ́dọ̀ jẹ́ kó wá síbẹ̀ torí pé wọ́n bìlíìfù pé nǹkan tó ń ṣe yẹn mi ò máa ṣe lọ. ẹ lò mà kí lẹ pé èjì yín náà. 45 ni sà. bẹ́ẹ̀ wá gbà mí ni ẹ kì í ṣe ọmọdé ẹ ti ń sọ̀rọ̀ bí ọmọdé bẹ́ẹ̀ yẹn mà. nǹkan tó rú mi lójú náà ni. ẹ ti sọ̀rọ̀ bí ọmọdé bẹ́ẹ̀ yẹn àwọn ẹ̀gbọ́n mi àwọn kìnìún wọ́n ní kí n má jẹ́ kó mọ kí àwọn wà ní. ẹ farabalẹ̀ kì í ṣọmọdé mọ́sẹ́ ẹ ti ní ìgbésí ayé ara yín láti gbé ẹ kàn jẹ́ kí àwọn ẹbí méjèèjì kan mọ́ra wọn tí ọkọ yín bá ṣe àwọn ẹ̀gbọ́n yín tó ṣe àwọn òbí yín kó wá bẹ̀ wọ́n tó bá níyàwó fẹ́ kó dẹ̀ promise wọn pé n tó ṣẹlẹ̀ níjọ́ kìíní àná kò ní ṣẹlẹ̀ mọ́ kẹ́ẹ̀dẹ̀ move on pẹ̀lú ìgbésí ayé ara yín mà ṣé ẹ ti gbọ́ mà ní tí kẹ́ ẹ ṣe ń sìn nìyẹn ìtèmi ó sọ fún yín tèmi nìyẹn o ṣùgbọ́n kí ẹ wá padà sọ́dọ̀ ẹ padà sọ́dọ̀ ọkọ tí ẹ mọ́lé tẹ́ ẹ mọ̀ náà tóun náà mọ ibi táwọn ìyá yín wà Ọlọ́run jẹ́ fira yín ṣoògùn owó ẹ ṣàmì o. àmì sà.